Dress like a Muslim in the UAE. There's no Muslim look because Islam is practiced by people from diverse cultures and ethnicities around the world. What people ó bá pé orúkọ mi owó tó pọ̀ tí mo bá fẹ́ sọ pé fools wajid wọ́n máa sọ pé fools dé ní ìyá. Cherry gain officer tí wọ́n rán wá gain officer tí wọ́n rán wá nítorí tó ṣe fídíò kan mi sì ti wá rí i pé ó kéré. ẹ jẹ́ kí gbogbo wa náà ká ṣàwárí ara wa àwa tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ ká máa jẹ́ ọkọ àbínibí wa ọkọ ìdílé wa ká má sọ̀rọ̀ àdì abudu rahman abudu rasidi tí wọn ò ní bẹ́ẹ̀. kò sí tí ń jẹ́ kókò ìsìlámù rè ó kọ tó bá wù yín lẹ lè jẹ́ ẹni ó bímọ. bàbá òun ní Islam ẹ̀sìn àwọn Fúlàní ni ní ilẹ̀ Yorùbá orúkọ ó ṣe kókó ó ṣe pàtàkì. a ní orúkọ. ìgbà koro obì koro ẹ̀rí tí bá táyé wá mi ò ní yà sí Islam ẹni kí ni rí sí gbogbo bí túwì. a dẹ̀ ti ń sọ fẹ́yìn èèyàn pé gbogbo àwọn orúkọ yìí àwọn orúkọ ládàradà tí ò nítumọ̀ ni ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa sọ àwọn ọmọ wa ní orúkọ ilẹ̀ wa. Let's watch this video so that I have some 1 or 2 things to tell you. Let's watch this video. bí túwì tí wọ́n fà mí ò bá wọn dá sí ìgbà tó wá di wípé kán máa túmọ̀ orúkọ ni mo wá ń gbọ́ tí wọ́n sọ wípé mini Mariam gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ Mariam kẹgbẹ́ o Mariam náà lèmi náà ń jẹ́ wọ́n wá ní mini èmi fẹ́ ti change orúkọ mi as from today mo ti change orúkọ mi wọ́n wá ní mini Mariam ní ìbànújẹ́ kó tẹ́ ń ṣọmọ ìbànújẹ́ wọ́n ní ìbànújẹ́ so wọ́n tún wá tún sheriff dín wọ́n ní sheriff wípé ìjábẹ́ ìgbàkọ̀ tó fi ń kọ oúnjẹ tí bá tún ayé wá ní ìgbàgbà ẹgbẹ̀rún ọdún mi ò ní yà sí Islam mi lè ever ṣe Islam ní ayé mi tí máa fi kú ẹjọ́ torí Ọlọ́run àwa táwa sọ ọmọ ní Àmínà tí ń kọ́ ẹjọ́ kí ni ìtumọ̀ Àmínà ká ní mo mọ ẹ̀yin tẹ́ ẹ sọ mí lórúkọ ká náà tí ì kú ni wàhálà máa gbé yín wá sórí social media máa dẹ̀ fi yín rí ẹ ti ṣòfò ẹ wo bí mo ti ń tú ẹ ayé yín ti bàjẹ́. kábíyèsí kò sí tí ń jẹ́ kókò ìsìlámù rè ó kọ tó bá wù yín lẹ lè jẹ́ ẹni ó bímọ àtọmọ tẹ́ ẹ bí olólùkọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan Ọlọ́run pẹ̀lú yín ntẹ́ ẹ bá rí ẹ̀pọ̀ ọmọ yín ẹ rí pé ìbò oníṣẹ́ apọmọ rẹ̀ ní stone hazard wood drink water kò sí ntọ́kan Ọlọ́run bí yìí ẹ lè pọ̀ ọmọ yín ní space orúkọ ilẹ̀ Yorùbá làwà yìí orúkọ kò ṣe pọ́nlọ̀ wá specify pé dandan ó kọ̀ọ̀kan ní mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ ntọ́ bá ti lè pè ọ́ tó wọlé dáwọ́ ọkọ̀ rẹ̀ náà nù ntọ́ bá wù yín ní ẹ̀pọ̀ ọmọ yín ṣùgbọ́n ntọ́ dáa jù ẹgbẹ́ Yorùbá yẹn ntọ́ dáa jù ní kọ́ ọ̀ṣọ́ ọmọ rẹ lórúkọ tó dára tó lórúkọ a máa lapa lára ọmọ. ẹ wá bí wá pé kí ló wá ṣàwálẹ̀ Yorùbá táwọn wá ń sọ ọmọ wa ló kọlẹ̀ Lárúbáwá àti tẹ fẹ́ bẹ̀rẹ̀ lọ́kọ̀ nta àmújáde ń bẹ̀ ni pé ìlú tá a wà yìí kèésẹ̀sì ìsìlámù nìkan ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn lọ́pàdé ń bí kí láwọn á fi differentiate ara wa pé eléyìí mùsùlùmí ni eléyìí èsè mùsùlùmí ńlọkọ lẹ Lárúbáwá tá à ń sọra wa o èmi ọmọ jẹ́ Muhammadu Sọ́ọ́líù ẹ bá ní kókò bí ẹni Sọ́ọ́líù Ọláyímíká Kéwúgbèmí Olúwàgbémíká ibẹ̀ bá ti gbọ́ Sọ́ọ́líù ẹ̀ tá à ń sọra wa o tẹ́ bá ti wá gbọ́ láyé. ara yín náà lè sọ wípé orúkọ ilẹ̀ Lárúbáwá òun lẹ ń fún àwọn èèyàn kò sí nǹkan tó ń jẹ́ orúkọ Islam àwọn Muslim àwọn gangan ni àwọn Lárúbáwá àṣà àti ìṣe àwọn Lárúbáwá òun ní Islam ẹ̀sìn àwọn Fúlàní ni ní ilẹ̀ Yorùbá orúkọ ó ṣe kókó ó ṣe pàtàkì a ní orúkọ àbísọ a ní orúkọ àmútọ̀runwá ni àwọn bíi Táíwò Kẹ́hìndé àwọn tá a bá bí níbejì Ìgè àwọn orúkọ àmútọ̀runwá nìyẹn àmọ́ lọ́dọ̀ yín gbogbo orúkọ yẹn ẹ fẹ́ parẹ́ ẹ wá máa fún wa ní orúkọ Lárúbáwá níwọ̀nba àgbà tó bá ti sọ pé o fẹ́ ṣe àṣà àti ìṣe àwọn Lárúbáwá ìran kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe wọn ìran kọ̀ọ̀kan ló ní èdè wọn ìran kọ̀ọ̀kan ló ní orúkọ wọn orúkọ Yorùbá a nítọ̀dọ̀ tiwa a ní àwọn orúkọ tó wuyì nílẹ̀ Yorùbá wọ́n ní orúkọ a máa roni a ní àwọn orúkọ gidi nílẹ̀ Yorùbá àmọ́ níwọ̀nba àgbà tó bá fẹ́ ṣe Islam tó jẹ́ àṣà àti ìṣe àwọn Arab ó ní láti jẹ́ orúkọ Arab àwọn orúkọ Arab tẹ́ wá ń fún wa yìí bíi kẹ́ ẹ máa sọ̀yàn ní àkàbà kẹ́ ẹ máa sọ̀yàn ní ìbànújẹ́ kẹ́ ẹ máa sọ̀yàn ní ìkorò òun ni àwọn orúkọ burúkú orúkọ Lárúbáwá tẹ́ ń fún wa tí àwọn orúkọ yìí bá wá ní ìtumọ̀ tó dáa àfà kí wá ló dé tí ẹ ò fún wọn ní orúkọ yẹn ní èdè Yorùbá ìdí ni wípé ẹ̀sìn Islam àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni Allah ṣìgìdì tí àwọn ọmọ Lárúbáwá ń bọ ni kò mọ orúkọ Yorùbá tẹ́ ẹ bá sọ èèyàn ní Ọláwálé ọlá tó wà ń bẹ̀ orúkọ èṣù ni èṣù ọlá ìlú ẹni yẹn ń bá èṣù ó ń bá jẹ́ orúkọ so torí pé yín fẹ́ pa àwọn orúkọ yẹn rẹ́ ẹ wá ń fún wa ní orúkọ tí ṣìgìdì Allah tó máa dámọ̀ torí Allah kò mọ ìwọ tó ń jẹ́ Ọláwálé Allah kò mọ ìwọ tó ń Jádékúnlé Allah àwọn orúkọ Lárúbáwá ló mọ̀ àwọn ọmọ Lárúbáwá ló mọ̀ èdè Lárúbáwá nìkan ló gbọ́ ṣìgìdì tí àwọn ọmọ Lárúbáwá ń bọ ni so àfà ẹ yé parọ́ fún àwọn èèyàn mọ́
oníkálukú ló ní orúkọ wọn, ló ní àṣà àti ìṣe wọn. Ẹ̀sìn Islam àṣà àti ìṣe àwọn lárúbáwá ni. Ẹ̀yin èèyàn wa, ẹ padà lọ sí ilé yín, nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Orúkọ tó ń jẹ́ nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn jẹ́. Èyí jẹ́ orúkọ lárúbáwá. Àwọn lárúbáwá ò ṣe máa sọ àwọn ọmọ wọn lórúkọ Yorùbá torí wípé wọ́n mọ̀ wípé ìran kọ̀ọ̀kan ló ní orúkọ wọn. Kí ló dé táwọn Chinese tó ń jẹ́ Chinchinchun, kí ló dé tí wọn ò máa sọ àwọn ọmọ wọn ní Abdul? Ẹ̀yin èèyàn wa, wọ́n fẹ́ kó wa lẹ́rú fún ìran lárúbáwá ni. Ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ lásán ni. Ẹ má pe àwọn àfáà fún ìkómọ, ẹ má pe àwọn àfáà fún ìṣílé, ẹ má pe àwọn àfáà fòkù, ẹ má pe àwọn àfáà fún ayẹyẹ kankan. Àti ní bá a ṣe ń ṣe nǹkan wa ní ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ pa àṣà àti ìṣe wa rẹ́ kí wọ́n pààrọ̀ ẹ̀ pẹ̀lú ti lárúbáwá kán lè bá kó wa lẹ́rú fún ìran lárúbáwá ni. Dress like a Muslim in the UAE. There's no Muslim look because Islam is practiced by people from diverse cultures and ethnicities around the world. Much of what people associate with a Muslim look is actually cultural rather than religious. Is the Emirati Kandora a Muslim look? Definitely not. It's a Gulf attire. In the past, Bedouins used to wear this to protect their bodies from the heat of the sun, but also to provide warmth at night during the winter. There's no way to know a Muslim by their look. Now, can you wear this? Yes, as long as you respect the culture and wear it properly. Until next time, ma'as-salama. kẹ́yìn tèmi ìmúra kan tó ń jẹ́ pé ìmúra muslim lélẹ̀ ó ní aṣọ yẹn àṣà àti ṣe ọmọ ni òtẹ́bá púpọ̀ gbọ̀n wọn máa láṣìṣe tí wọ́n ń bọ ṣìkìlì aláì wọ́n á máa ké aṣọ islam ní aṣọ muslim ní so nǹkan tá à ń sọ fún yín ní ara ẹ̀ lẹ́tí gbọ́ yẹn bàbá rélégún kan tó fi aṣọ kan tó fi hàn kankan tí ọmọ aláṣìṣe bá jáde pé aṣọ muslim ní ẹgbà ìtì ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ìjẹ́ṣẹ́ ti rí àràbùrí kó sọ ọmọ ẹ̀ orúkọ lẹ̀ Yorùbá wa bíi Babátúndé kò ní ṣeé ṣe ẹ̀ nílé rí àmọ́ ṣe ti rí òyìnbó náà kó sọ ọmọ ẹ̀ lábdùláì ẹ̀ ní láíláí àmọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè tó wá jẹ́ orúkọ ọmọ àràbù yìí làwa ń sọ ọmọ tó lè yẹ pé kò sí orúkọ tó ń jẹ́ orúkọ muslim àmọ́ orúkọ àràbù wà orúkọ àràbù ṣe wà ètò òyìnbó wà orúkọ àwa Yorùbá wà orúkọ àwọn ibù Jerusalem náà wà láti sọ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ẹ sọ ọmọ yín náà orúkọ tó da orúkọ tó nítumọ̀ tabarẹ́ni tó ń sọmọ ní Sulaimon kò nítumọ̀ tabarẹ́ni tó sọmọ ní Faruk bí Adalu Sharafadin orúkọ rádaràda ni Nakib orúkọ tí ò jámọ́ kankan ni àwọn orúkọ báyìí tábà gbọ́ bí zè náà igi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wo bí Balikis ń sìn ìbànújẹ́ gbogbo àwọn orúkọ yìí là ń sọ fún yín pé ẹnà wà tó mọ ẹ dẹ̀ má sọ àwọn ọmọ yín bẹ́ẹ̀ mọ́ ẹ ní rí àràbù láyé kó sọ ọmọ ẹ lórúkọ Yorùbá kí wá lóde tó jẹ́ àwọn ọmọ adúláwọ̀ làwọn máa sọ ọmọ wa lórúkọ ọmọ àràbù ìgbà kan ló tiẹ̀ jẹ́ pé gbà tí wọ́n mú ẹ̀sìn wá tó jẹ́ pé tí ẹ̀ bá jẹ́ orúkọ kìrìsìtẹ́nì ẹ̀ ní lọ léèwé àmọ́ pé òwò ẹrú náà ṣe ń gbà yẹn àmọ́ nísìnyí wọ́n ti wá lọ ẹ̀yìn tí wáyé ń sọ àwọn ọmọ yín lọ́wọ́n orúkọ ẹrú yẹn àwọn kan tẹ́lẹ̀ sọ fún yín nìyẹn pé ẹ gbìyànjú kẹ́ ẹ máa sọ àwọn ọmọ yín lórúkọ Yorùbá lórúkọ ọdẹ wa àṣà àti ṣe wa kò sí tó dáa tó o àmọ́ arẹ́yìn kan àṣà yín kan rí bákan àwọn àràbù òkúta táwọn bàbá ńlá bàbá wọn ń bọ́dọ́ tó bẹ̀rẹ̀ Islam wọ́n yìí ń bọ̀ ṣìgìdì aláàtàwọn bọ́dọ́ tó bẹ̀rẹ̀ Islam wọ́n yìí ṣe ìwọ tó bá yìí lójú pé báwo ìjẹ Muhammadu kò ṣe Islam láti kékeré àwọn bàbá ẹ̀dẹ̀ sọ ní Muhammadu ṣókòkò yẹn ṣókòkò Muslim ni bàbá Muhammadu Abdullahi ló ń jẹ́ ṣókòkò yẹn ṣókòkò Muslim ni bàbá Muhammadu ṣe Islam ni ó dẹ̀ jẹ́ Abdullahi bàbá tó bí bàbá Muhammadu Abdulmutalib kò ṣe Muslim ni ó dẹ̀ jẹ́ Abdulmutalib ìwọ wá bí ọmọ ẹ wá sọ ọmọ ẹ lórúkọ yẹn wá lórúkọ Islam rárá o kò sí nǹkan tó ń jẹ́ orúkọ Islam orúkọ àràbù orúkọ àwọn ọmọ lárúbáwá ló ń sọ ọmọ ẹ àwọn nǹkan yìí la fẹ́ bẹ́ẹ̀ nìyẹn wá sọ pé ẹ lọ́ọ́ ṣe wádìí gbogbo nǹkan ìkẹdẹ lọ dáwọ́ ẹ̀ dúró ẹ sọ àwọn ọmọ yín lórúkọ lẹ́wà àwọn orúkọ wá rẹwà ẹ wo gbọ. ẹnìkan sọ pé àǹtí kan ṣẹ̀ ní Libya àwọn tẹ̀ máa kó pọ̀ o because èmi ti fẹ́ lọlé mi dẹ̀ lówó flight ẹjọ́ mọ́tò gidi yẹn ṣáà fún wa gbé mi 2026 model ní wàá gbé mi ọ̀dọ̀ àbúrò mi mu wá so ó ní ẹ fi wá gbé mi bẹ̀ ayé kìíní yìí ẹ̀ mọ̀ kẹ́tẹ́ ń ṣe wẹ̀ mọ́ o mo dé Libya mo discover pé orúkọ tó sọ mí tí mo máa pariwo kí ló orúkọ ẹ̀ka ní iyat mo discover pé orúkọ mi owó tó pọ̀ tí mo bá fẹ́ sọ pé fus wajid wọ́n máa sọ pé fus gẹ̀níyà owó tó pọ̀ àwọn gbọ́dọ̀ dẹ̀ sọ fún mi pé richie èmi dẹ̀ mo dẹ̀ bá àràbúlé wọn lówó tó pọ̀ fus gẹ̀níyà ṣé mo lè bímọ kí n sọ lórí owó tó pọ̀ mo lè bímọ kí n sọ lówó tó pọ̀ àwọn sọ̀rọ̀ yẹn sọ pé adé bí ọlá ṣé mi lè sọmọ ládé lásán kí n má fi hàn kan sẹ́yìn rẹ̀ mi lè sọmọ lọ́lá lásán kí n má fi hàn kan sẹ́yìn rẹ̀ ẹ mọ̀ pé adé mo ti mọ̀ túmọ̀ adé mo ti mọ̀ túmọ̀ ọlá ó wá sí àti ń kàyéfì nù iṣẹ́ ìdáwà fún wa fara balẹ̀ ẹ máa ṣàlàyé fún wọn ẹ wá mu ní violence ẹ máa sọ pé àwọn kan ló
àwọn wo ló fẹ́ fún yàn lówó pé wọ́n ṣáà lọ́ba àwọn mùsùlùmí jẹ́ lẹ́yìn tó jẹ́ pé mùsùlùmí ló náà àwa ń sọ̀rọ̀ ẹ fẹ́ ká sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ẹ máa threaten yàn ẹ̀yin tẹ́ máa kó pọ̀ o because èmi tí mo rí ọlọ́pàá báyìí tí mo ń kọjá wájú ọlọ́pàá ìwọ ọ̀pọ̀ tó wà ní Nàìjíríà tó rí nǹkan kan tó mọ bó ṣe ń lọ bíbí wàá máa fọlọ́pàá threaten èmi lọ́ọ̀yà láti wà Nàìjíríà láti mọ̀ pé wọ́n máa ń gba lọ́ọ̀yà fún odidi supreme creator tẹ́ ló dá wa ìwà náà bẹ́ẹ̀ sì ń jẹ́ wọ́n ya pépà tó yẹ pé tí wọ́n bá rí bíbí tí wọ́n bá rí kùrá yẹn bíbí kan rí búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ kan búrẹ́dì ni wọ́n kọ́kọ́ mú wọ́n tó mú kùrá búrẹ́dì torí wọ́n sọ fún mi pé àwọn baba ńlá àwọn ànábì àwọn ó ti fi bọ́ọ̀yàn rí búrẹ́dì ni wọ́n máa kọ́kọ́ mú kan tó mú kùrá tán bá rí ẹyẹ tó kú lẹ̀lẹ̀ tán rí kùrá ẹyẹ ni wọ́n máa kọ́kọ́ gbé wọ́n tó gbé kùrá tí wọ́n fi ń ra wọ́ báyìí ni wọ́n fẹ́ para yín ní lórí ọlọ́ lẹ́yìn tẹ́tí ẹ̀mí odidi ẹ̀mí ẹ má gbàgbé pàwọ́ kan mọ́ wà èsì òkọ́kú mọ́ làwà èsì òkọ́kú òun làwà o bẹ́ẹ̀ ṣe pa àwọn bàbá wa tẹ́yìn pa wọn sínú igbó tẹ́yìn ṣe gbogbo ẹ̀ ṣe bóyá gbogbo ẹ̀kọ́ lèèyàn rí ni ẹ wá ẹ̀ ń tẹ́tí àti aláǹtí just like that you want Libya authority you want them you must be draft. ǹjẹ́ mọ̀ wípé àwọn èèyàn wa nílé wọ́n ń jẹ́ orúkọ kan tó jẹ́ pé orúkọ yìí ní ọ̀dọ̀ àwọn ọmọ lárúbáwá ẹ̀pọ̀n ràkúnmí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń jẹ́ orúkọ yẹn lọ́dọ̀ wa ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ibẹ̀ náà ni orúkọ yín wà àṣà àti ìṣe wa ní ẹ má jẹ́ kí wọ́n gbà kúrò lọ́wọ́ wa wọ́n wá ń dúnkokò mọ́ àwọn èèyàn wa tó wà ní ilẹ̀ arabu tí wọ́n ń sọ nǹkan tójú wọn rí ìdí ni pé wọn ò fẹ́ kí àṣírí tú báyìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè tẹ́ wà ní ilẹ̀ arabu gbogbo àwọn orúkọ tí àwọn àfáà fún àwọn èèyàn wa nílé ẹ jọ̀ọ́ ẹ máa bá wa sọ ìtumọ̀ ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa post ẹ̀ sí orí ayélujára ká máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wa kán kí àwọn èèyàn wa lè lọ máa pààrọ̀ orúkọ wọn sí orúkọ abínibí ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ̀sìn Islam irọ́ lásán ni ẹ̀rí wọ́n ń dúnkokò mọ́ àwọn èèyàn wọ́n fẹ́ fọlọ́pàá gbé wọn wọ́n lọ ń gba lọ́ọ̀yà fún Allah wọ́n fi ọlọ́pàá gbé yàn torí pé ó fa Quran ìyá tó jẹ́ pé àwọn ọmọ lárúbáwá kò sí nǹkan tó kàn pẹ̀lú Quran ẹ̀yin èèyàn wa ẹ jí o wọ́n wá fi ẹ̀sìn Islam wọ́n wá fi dàárín wa rú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe nǹkan yìí nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ẹ jí ẹ má sùn Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí. Muideen olùyẹ ẹ̀sìn ẹni tí ẹ̀sìn yé Sodiq ọ̀rẹ́ Toyib alright wọ́n sọ pé ó ti tó it's enough it's alright ó ti tó òun ló ń jẹ́ Toyib Nurudeen ìmọ́lẹ̀sìn Idris kò kí ń ṣèdè lárúbáwá bọ̀ ìtumọ̀ Idris ni ẹni tó ń ṣe ayan ògbùfọ̀ interpreter Wasiu nǹkan tó fẹ̀ Razak olùpèsè tó bá jẹ́ Abdulrazak á jẹ́ ẹrú olùpèsè Latif aláàánú Abdullatif ẹrú aláàánú Ridwan ìyọnú Biliamin nǹkan tí a mọ ẹni tí dábàá mọ òun ló ń jẹ́ Biliamin bóyá ṣìgìdì ni òtẹ́yìn tí bá ti fọwọ́ mọ Biliamin Balikis ìbànújẹ́ Aliya ẹni tó ga Amida ẹni tó yin Allah Teslima ìtẹrí nǹkan bá tẹ́ bá sọ pé ó yẹ ṣin ẹ̀fẹ́kẹ́ ṣe yẹn tẹríba Teslima ìtumọ̀ ẹ̀ nìyẹn Moinat olùrànilọ́wọ́ bíi ọmọ ọ̀dọ̀ olùrànilọ́wọ́ Sherifat Abiyi Kafilat nǹkan tí a fi rọ́pò nǹkan tẹ́ bá swap nǹkan Kafilat nìyẹn Suliya igi kan ló ń jẹ́ Suliya Mariam tẹ́ bá lọ́wọ́ Mariam kò ń ṣèdí lárúbọ̀ tẹ́ bá wò náà láàrin ẹ̀rí bẹ́ẹ̀ bí bitter ìkorò Rukayat gíga Zainab igi Sumaya orúkọ kékeré orúkọ kékeré Aziza alágbára ẹ̀yin náà wo ìtumọ̀ àwọn orúkọ burúkú tí wọ́n fún wa yìí Ajara òkúta ẹ wo ìtumọ̀ àwọn orúkọ burúkú tán fún wa yìí ẹ wá wò sí àwọn orúkọ tó dọ̀tí wa nílẹ̀ Yorùbá wọ́n ní orúkọ ọmọ òun ní ìjánu ọmọ orúkọ ọmọ ní identity ọmọ òun ní àmì ìdánimọ̀ ọmọ ẹ̀yin ọmọ Oòduà ìwọ tí wọ́n ti fún ní orúkọ lárúbáwá ẹ lọ pààrọ̀ ẹ nǹkan tó fẹ́ ṣe ní pé tí ogun bá ti jọ ń jẹ́ orúkọ kan náà àwọn Fúlàní àtẹ̀yìn ẹ ti jọ ń jẹ́ orúkọ kan náà wọ́n á máa wọlé sí lára díẹ̀díẹ̀ wọ́n á gba gbogbo lẹ́yìn wọ́n á gba gbogbo ipò ọba ipò lórí wọ́n á gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín wọ́n á kó ìran Yorùbá wọ́n á kó wa lẹ́rú tẹ́ bá wọlé Haúsá wọ́n ti kó wọn lẹ́rú nílẹ̀ Haúsá kò sí bọ́ ìfẹ́ gbara wọn lẹ̀ tí kò ní la ogun lọ ẹ̀yin ọmọ Oòduà ẹ má yẹ kúrò lé ìṣẹ̀lẹ̀ o àwọn ọmọ tó ń bọ̀ ẹ má jẹ́ ká dá wàhálà lẹ̀ fún wọn gbogbo àwọn ọmọ wa tá a ti fún ní orúkọ lárúbáwá ẹ jẹ́ ká lọ pààrọ̀ ẹ̀ sórúkọ Yorùbá tá a bá wá ti ń bímọ ẹ má pe àáfà kankan sí ìsọmọ lórúkọ yín ẹ fún àwọn ọmọ yín lórúkọ fún ara yín
ẹ lo ìlànà sọmọlórúkọ nílẹ̀ Yorùbá. A ní ìlànà sọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Ẹ sọ àwọn ọmọ yín lórúkọ ní ìlànà tá a fi sọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Oyin, adùn, omi, ìrèké, ṣúgà. Ẹ fi súre fún ọmọ yín kẹ̀dẹ̀ fún ní orúkọ Yorùbá tó wuyì, orúkọ Yorùbá kan, orúkọ oríkì kan, orúkọ ìdílé yín náà orúkọ Yorùbá ló gbọ́dọ̀ jẹ́. A lè mọ nǹkan tí wọ́n ń ṣe nídìílé yín. Ẹ̀yin ọmọ Oòduà, nǹkan tí wọ́n ń ṣe ń lé yín ẹ padà sí díẹ̀. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Allah ó dàbí àwọn Ògún Ṣàngó local deity ni, ojúbọ ẹ̀ ní Kaaba. Ó dà gẹ́gẹ́ bí àwọn Ògún Ṣàngó tọ̀dọ̀ tiwa náà ni. Ògún Ṣàngó tí wá ní agbára ju Allah lọ. Allah ò lè ṣe nǹkan kan. Allah ó lẹ́jú só lọ. Allah ò lè ṣe nǹkan kan. Ẹ̀yin ọmọ Oòduà, èrè lásán ni Allah, olúwa ilé Kaaba. Kò dẹ̀ gbọ́ èdè méjì kọjá èdè Lárúbáwá torí àwọn ọmọ Lárúbáwá lónìí. Tí gbogbo àgbáyé bá fẹ́ wá bọ Ṣàngó, èdè Yorùbá ni wọ́n máa fi bọ́. Tí gbogbo àgbáyé bá fẹ́ wá bọ Ògún, èdè Yorùbá ni wọ́n máa fi bọ́. Tí gbogbo àgbáyé bá fẹ́ lọ bọ Allah tàbí wọ́n fẹ́ lọ sin Allah, èdè Lárúbáwá lè máa fi bọ́. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, olúwa ilé Kaaba ni. Ẹ gbọ́ ìtumọ̀ ohun orúkọ tí ẹ fún àwọn ọmọ yín. Ká bẹ̀rẹ̀ láti Sharafadeen, iyì ẹ̀sìn, Biliaminu, nǹkan tá a mọ̀, ẹ bá fi rí ọwọ́ ẹ fi mọ̀ nǹkan. Muinat, ọmọ ọ̀dọ̀, Toyib, ó tọ́, Teslima, tẹríba bíi kí nǹkan kó sorí kodò, Idris, ayan ògbúfọ̀, ẹni tó ń tú èdè bí ṣe máa ń tú èdè yẹn ti máa ń tú gẹ̀ẹ́sì sí Yorùbá nípa kéwú, ìyẹn ni Idris. Ìwọ tó ń jẹ́ Wàsíù, nǹkan tó fẹ̀, bíyá igi tó fẹ̀ ní bíyá ilẹ̀ tó fẹ̀ ní tó fẹ̀ ló ń jẹ́ Wàsíù. Àlíyà, ọmọ ga ẹsẹ̀ gùn, nǹkan tó ga, ọmọ ga ẹsẹ̀ gùn ló ń jẹ́ Àlíyà. Yakubu ńkọ́, pàṣípààrọ̀, bí o gbé gàrí wá wọ́n gbéṣu fún ẹ, pàṣípààrọ̀ ni ó ń jẹ́ Yakubu. Suliyat ńkọ́, igi, bí agi ìdáná, bí agi tó fi ń náyàn, igi ṣá ni ó ń jẹ́ Suliyat. Àfíyà ńkọ́, ìlera. Bilal ńkọ́, omi, Bilal, omi ló ń jẹ́ Bilal, bí omi ìgbẹ́ ni o, bí omi ọtí ni omi ṣá ló ń jẹ́ Bilal fún ọ tó bá mọ̀. Khalid ńkọ́, Khalid ni ayérayé. Amida ni ẹni tó ń yin Allah ló ń jẹ́ Amida. Sumaya ńkọ́, orúkọ kékeré, bí olórúkọ ńlá ọgbọ̀n Sumaya, orúkọ kékeré, ẹ wò tún mọ orúkọ tẹ́ ń sọ ọmọ. Selimot ńkọ́, ìlera ni Selimot. Selim, kò bàjẹ́ ló ń jẹ́ Selim. Kò bàjẹ́ ìyẹn ìwọ tó bá ń jẹ́ Selim, kò bàjẹ́ ni ìtumọ̀ orúkọ ẹ. Ìwọ tó bá ń jẹ́ Saheed, ẹlẹ́rìí, bí àkànṣe ẹ̀lẹ́ wọn lọ pẹ̀lú ẹ̀rí ẹ wá, Saheed ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti yẹn tó bá ń jẹ́ Saheed òun ni ẹlẹ́rìí. Ìtumọ̀ Saheed ni ẹlẹ́rìí. Àbí kẹ́ ní Saheed ẹni tó kú sójú ọ̀nà ẹ̀sìn, ó ń jà wọn apá sójú ẹ̀sìn Islam, ìtumọ̀ ẹni Saheed. Ìwọ tó bá ń jẹ́ Saheed kò lè tè mọ́. Ẹ̀yin tí Olúfimọ́ ẹ sọ fún Saheed Òṣùpá pé ìtumọ̀ orúkọ ẹ ẹni tó ń jà tó wá kú sójú Islam, ìtumọ̀ ẹni Saheed. Ìyẹn ló pè ní àbí ajẹ́rìí ló ń jẹ́ Saheed. Ìwọ tó bá ń jẹ́ Saheed ìtumọ̀ orúkọ ẹ nìyẹn. Ẹni tó bá ń jẹ́ Quadri, mẹ́rin ló ń jẹ́ bẹ́ẹ̀, mẹ́rin ló ń jẹ́ Quadri. Ọ̀ tó bá ní bó bá ṣe pé ní tó bá ní Kadri, ìyẹn ìkápá ló ń jẹ́ bẹ́ẹ̀, ìtumọ̀ orúkọ ẹ nìyẹn. Ẹni tó bá ń jẹ́ Mudiru, ọ̀gá ló ń jẹ́ Mudiru àbí adarí. Ẹni tó bá ń jẹ́ Sheikh, àgbàlagbà àbárúgbó. Ẹni tó bá ń jẹ́ Mufti, ẹni tó ń gbàyàn nímọ̀ràn. Imam ńkọ́, ẹni tó ń darí ẹ̀sìn bóyá tó bá fẹ́ kírun. Ẹni tó bá ń jẹ́ Naqib, olùdarí bí ìdarí náà nìyẹn náà. Tó bá wá jẹ́ Naqib, ìyẹn jẹ́ ẹni tó ń ṣèwádìí nǹkan. Mudashiru, ẹni tó daṣọbora ló ń jẹ́ Mudashiru. Ẹni tó bá ń jẹ́ Asim yẹn ni olùgbèjà àbí olùdílémú. Ìwọ tó bá ń jẹ́ Asim, olùgbèjà olùdílémú, ìtumọ̀ Asim nìyẹn. Ẹni tó bá wá ń jẹ́ Asimat, ìyẹn ni olùdúróṣinṣin ló ń jẹ́ Asimat, olùdúróṣinṣin. Ìwọ tó bá ń jẹ́ Aziat, ìfipábánilòpọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo gbọ́ àwọn orúkọ rádaràdà rédèrèdè tí àwọn àfáà yìí wọ́n ń sọ àwọn ọmọ nílẹ̀ wa. Àìdẹ̀mọ̀ tún mọ́ ìwọ òbí tó bá ti bímọ, ìyàwó ẹ̀ máa bèèrè pé kí la fẹ́ sọ ọmọ, àwa ni ẹ jẹ́ káwọn aláàfáà dé, kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ lọ dá gbogbo àpálapàla yẹn dúró tẹ bá ti ń lóyún. Ẹ sọ ọmọ yín lórúkọ kó ti wà láàrin ìwọ ọkọ àti ìyàwó. Tẹ bá délé ìwòsàn orúkọ báyìí lẹ fẹ́ sọ ọmọ. Ẹ má pe àfáà, Imam, Sheikh, Mudiru kankan, Mufti, ẹ má pe kankan nínú wọn láti sọ ọmọ lórúkọ. Ẹ jẹ́ káwọn àfáà lọ wáṣẹ́ ṣe, kò kí ń ṣe iṣẹ́ wọn. Tọ́ àfáà tó dé àti pásítọ̀ láti ń sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá, ilẹ̀ abínibí wa, pẹ̀lú àwọn orúkọ tó dáa. Adẹ̀lé tó bá ṣe ń sọmọ lórúkọ, tẹ bá ti sọmọ yín lórúkọ fúnra yín, bóun ìjẹba fẹ́ ṣe àpéjọ káwọn yẹn bá yín jókòó, ẹ gbé iyọ̀, àádùn, ìrèké, oyin, ṣúgà, igbá, kẹ̀dẹ̀ gbogbo ẹ̀lẹ́, omi ni, epo ni, atare ni, kẹ̀dẹ̀ fi ṣe ìwúre fọ́mọ yín, bọ̀ ẹ ti sọmọ yín lórúkọ fúnra yín, ẹ má pe àfáà mọ́, ẹ má pe wọn. Ìwọ tó bá wá ń jẹ́ Sulat, ìkọlù, attack ló ń jẹ́ Sulat, ìyẹn ìkọlù. Ìwọ tó bá ń jẹ́ Nafisa, òkúta tó rẹwà. Tó bá ti rí kí lórúkọ mi, Nafisat lórúkọ mi. Tó bá ti fẹ́ pé òkúta tó rẹwà, ìtumọ̀ Nafisat nìyẹn. Ìwọ tó bá ń jẹ́ Ajara, òkúta dúdú, ìtumọ̀ Ajara nìyẹn. Ìwọ tó bá wá ń jẹ́ Wosilat, kí lórúkọ ẹ, Wosila,
orúkọ ẹ̀ ní àkàbà ló ń jẹ́ Wosilat. Tàbá wá rẹ̀ tó ń jẹ́ Abdul bí Abdullahi Abdul ẹrú ló ń jẹ́ Abdul ẹrú kẹrú abilala lẹ́nu ìtumọ̀ Abdul. Ẹni tó bá wá ń jẹ́ Wahid bóyá ẹyọ kan àbí ó dá dúró, tó bá wá fi Abdul sí Abdul Wahid ó jẹ́ ẹrú ẹyọ kan tó dá dúró. Ẹ̀yin náà gbọ́n orúkọ yẹn láfi ní ẹ̀sùn ọmọ yín lórúkọ tó rẹwà, orúkọ lẹ́wà, orúkọ abínibí wa ló dájú gbọ̀n wọn orúkọ ládàradà ìlú ẹjẹ́ lọ. Ẹni tó bá ń jẹ́ Khadijat ọmọ tí yóò gbó early child or premature, ọmọ tí yóò gbó tí wọ́n lóyún ẹ̀bí àwọn bí nínú oṣù mẹ́ta, ọmọ tí yóò gbó ló ń jẹ́ Khadijat. Ìwọ tó bá ń jẹ́ Zainab igi òdòdó tó wù nínú ilé aṣálẹ̀, àmọ́ igi tó wù nílé aṣálẹ̀ ló ń jẹ́ Zainab. Ẹni tó bá ń jẹ́ Mariam ìkorò ló ń jẹ́ Mariam ìkorò. Ọlọ́mọdé kárí ìkorò. Ẹ wò túmọ̀ orúkọ tí wọ́n sọ àwọn ọmọ wa, ẹ̀yin òbí ẹ lọ wò túmọ̀ orúkọ tí wọ́n sọ àwọn ọmọ yín. Gbogbo àwọn àfáà ìkẹ́dẹ̀ máa gbé wọn ṣépè. Bẹ́ẹ̀ bá ṣe ti ń gbé gbogbo àwọn àfáà ìṣépè kẹrẹ́ kẹ máa ṣe ìwúre fún àwọn tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá tá a wá ń sọ àwọn ọ̀túnmọ̀ nǹkan tí àwọn àfáà yìí tí wọ́n fi kó yín ní ẹ̀rọ ọpọlọ. Ẹ máa ṣe ìwúre lọ́pọ̀lọpọ̀ fún wa. Ẹ jẹ́ abáyín lọ, mo ti sọ Mariam fún yín ìkorò ló ń jẹ́ bẹ́ẹ̀. Balikis ìbànújẹ́, ọlọ́mọdé àrí ìbànújẹ́. Ìgbà tó ń pè ọmọ ẹ Balikis ìtumọ̀ ìbànújẹ́, ọlọ́mọdé kárí ìbànújẹ́. Mariam náà ìkorò, ọlọ́mọdé àrí ìkorò ní ayé wa. Ẹ wo nǹkan tí àwọn àfáà Akéwùtọ́rọ̀ jẹ tí wọ́n ṣe sí ilẹ̀ wa, gbogbo orúkọ tí wọ́n ń pè àwọn ọmọ wa yìí, àwọn àti wa tí wọ́n sọ àwọn èèyàn wa yìí, àwọn orúkọ yìí ló ń kó orí burúkú bá ilẹ̀ wa. So ẹ jẹ́ ká sọ àwọn ọmọ wa ní orúkọ ilẹ̀ wa, orúkọ abínibí wa, ó dájú gbogbo orí burúkú tí wọ́n kó wá sílẹ̀ wa lọ. Ẹ jẹ́ àlọ́. Ẹni tó bá ń jẹ́ Ahmed ìtumọ̀ Ahmed ní ariwo ló ń jẹ́ Ahmed. Ẹni tó bá ń jẹ́ Kàfáyá ó ti tó ìyẹn enough ló ń jẹ́ Kàfáyá. Ẹni tó bá ń jẹ́ Asis agbára ló ń jẹ́ Asis àbí olóyè ẹ̀sìn. Ẹni tó bá ń jẹ́ Muideen ẹni tó ń bẹ́sìn ga àbí okun ẹ̀sìn ló ń jẹ́ Muideen. Ẹni tó bá ń jẹ́ Kazeem ìdáríjì àbí kò ní ìfaradà ní sùúrù nítumọ̀ ìwọ tó bá ń jẹ́ Kazeem. Ẹni tó bá ń jẹ́ Tajudeen ìyẹn ni fìlà ẹ̀sìn àbí ògo ẹ̀sìn, ògo ìgbàgbọ́, ìyẹn ìwọ tó bá ń jẹ́ Tajudeen. Ẹni tó bá ń jẹ́ Rasak olùpèsè, tó bá fi Abdul sí wà ní ẹrú olùpèsè. Ẹ wo orúkọ tí wọ́n sọ̀rọ̀ èèyàn wa, orúkọ rádaràda. Ìwọ tó bá ń jẹ́ Muftau kọ́kọ́rọ́ tó fi ń ṣe nǹkan ló ń jẹ́ Muftau. Ìwọ tó bá ń jẹ́ Musa ọmọkùnrin ló ń jẹ́ Musa. Ìwọ tó bá ń jẹ́ Aminat ìdáàbòbò, bí arọ́bà ìdáàbòbò tó bá fẹ́ báyọ̀ sùn ní omi ìwà mọ̀, bí ìdáàbòbò bí ọlọ́dẹ security, bọ̀ ìdáàbòbò ní túmọ̀ Aminat. Bí arọ́bà tẹ máa wọ̀ tẹ bá fẹ́ ṣe ìbálòpọ̀ ìdáàbòbò. Wọ́n náà wọn orúkọ rádaràda tí wọ́n kó wá sílẹ̀ wa. Ìwọ tó bá ń jẹ́ Kàbírù ńlá ló ń jẹ́ Kàbírù. Ìwọ tó bá ń jẹ́ Kàbírà agbára àbí olórí ló ń jẹ́ Kàbírà. Ìwọ tó bá ń jẹ́ Muniru bí kọkànná ló ń jẹ́ Muniru. Ìwọ tó bá ń jẹ́ Rukayat ọ̀fọ̀ ló ń jẹ́ Rukayat, ọkà ní àyájọ́ ọ̀fọ̀. Ìwọ tó bá wá ń jẹ́ Rukiya ìyẹn ni bí ìdìde. Ẹ má wá gbàgbé pé inú Rukiya yẹn ni wọ́n ti yọ Rukayat. Rukiya yẹn náà ni bí ọ̀fọ̀. Inú Rukiya yẹn náà ni wọ́n ti yọ Rukayat, ní Rukayat ti jẹ́ ọ̀fọ̀ àyájọ́. Rukiya yẹn wá ń jẹ́ dìde bí kí nǹkan dìde. Ẹ jẹ́ àlọ́. Ìwọ tó bá ń jẹ́ Musbau àtùpà ló ń jẹ́ Musbau. Ìwọ tó bá wá ń jẹ́ Abubakar ìyẹn mo fẹ́ farabalẹ̀ ṣàlàyé yẹn fún yín. Ìwọ tó bá ń jẹ́ Abubakar, Abu ní bàbá, Baka ni ràkúnmí kékeré, wà wá ní Abu bàbá, Bak kẹ́tẹ́kẹ́tẹ́ kékeré, bàbá kẹ́tẹ́kẹ́tẹ́ kékeré nítumọ̀ Abubakar. Ìwọ tó bá ń jẹ́ Abubakar tí ẹ bá ti fẹ́ pé tó ń jẹ́ Abubakar látẹnu lẹ́ máa ní bàbá ràkúnmí kékeré nítumọ̀ Abubakar. Tọ́ba ríyàn kí lórúkọ ẹ, orúkọ mi ní Abubakar Sadiq, wà wá máa sí ohun pé orúkọ tó jẹ́ pé tó bá gbọ́ ìtumọ̀ orúkọ rádaràda ni. Abubakar túmọ̀ sí pé bàbá ràkúnmí kékeré. Ìwọ tó bá ń jẹ́ Sadiq ọ̀rẹ́ mi ló ń jẹ́ Sadiq, ọ̀rẹ́ mi orúkọ tí wọ́n kó wá sílẹ̀ wa, àwọn orúkọ tí ò dáa tí a sọ fún yẹn. Ìwọ tó bá ń jẹ́ Kafila onídùúró ló ń jẹ́ Kafila. Tó bá ń jẹ́ Kafila arìnrìn àjò. A dẹ̀ ti ń sọ fẹ́yìn èèyàn pé gbogbo àwọn orúkọ yìí, àwọn orúkọ rádaràda tí ò ní ìtumọ̀ ni. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa sọ àwọn ọmọ wa ní orúkọ ilẹ̀ wa, orúkọ abínibí wa, orúkọ tó dáa tó ní ìtumọ̀ tó dáa. Ẹ ní rí òyìnbó láyé kó sọ ọmọ ẹ lórúkọ àràbù, ẹ rẹ̀ ní rí àràbù láyé kó sọ ọmọ ẹ lórúkọ òyìnbó. Kí wá ló ṣe àwa ọmọ ilẹ̀ adúláwọ̀, àwa ọmọ ilẹ̀ kóòtù òjìrì, àwọn ọmọ Yorùbá tó wá jẹ́ gbogbo àwọn orúkọ rádaràda ìlà wa ń sọ àwọn ọmọ wa. Ìwọ náà gbọ́, ìwọ tó ń jẹ́ Mariam ìkorò, Balikis ìbànújẹ́, Wosila àkàbà, Ajara òkúta dúdú, Nafisa òkúta tó rẹwà. Gbogbo nǹkan ìlà sọ fẹ́yìn wa pé ẹ jẹ́ ká sọ ọmọ lórúkọ abínibí wa, àwọn ọmọ wa. Àwọn Fúlàní tí wọ́n wá sáàrin wa, nǹkan tí wọ́n wá ṣe gangan náà nìyẹn. Ọmọ ẹrú ò ní lè mọ̀ yàtọ̀, ọmọ ọba ò ní mọ ọmọ ẹrú sọmọ ọmọ ọba. Ẹ wá darapọ̀ gbà tí ọmọ ọba bá ń jẹ́ Abudu ẹrú, ó wá ń jẹ́ ẹrú ìwọ ọmọ ọba. Ẹ wo bí Abudu Rasaki ń sin ọmọ àlè olúwo yẹn, torí pé wọ́n ti ṣe ẹrú orúkọ ẹrú olùpèsè.
kí wá ló ń pèsè bí ó ń pèsè orí burúkú ni o fún ìlú ó ń pèsè ìlọsíwájú fún ìsìláàmù ní olùpèsè ṣáà ní ẹrú olùpèsè ìyẹn Abudu Rasaki orúkọ orí burúkú tí wọ́n kó wá sílùú wa la fi ń sọ fẹ́yìn yẹn wa pé ẹ jí o tẹnitẹni àwọn orúkọ wa ní kẹjẹ ká máa sọ àwọn ọmọ wa gbogbo àwọn àfáà kẹdẹrẹ tẹ ń rí nílẹ̀ Yorùbá tẹ bá ti jí ẹ máa gbé wọn ṣépè torí orí burúkú ni wọ́n kó wá sí ilẹ̀ wa ẹ máa gbé gbogbo àwọn àfáà ṣépè Muhammadu Allah orí burúkú àti àdánwò kó máa bá wọn àti gbogbo àwọn aráalé Muhammadu àti Allah òótọ́ kórí burúkú láti Saudi tí wọ́n kó wá sílẹ̀ wa gbogbo tí Islam bá dẹ̀ ti wà wọn nísìnyí ẹ wo Benin Republic àwọn Muslim tí ń pọ̀ nbẹ wọ́n ti ń fẹ́ kórí burúkú wọn débẹ̀ ẹ wo Niger Chad Yemen Syria Afghanistan Pakistan gbogbo ibi tí wọ́n bá ti wà Somali Sudan lọ́ máa ń kórí burúkú lọ ilẹ̀ Haúsá lẹ́gbẹ̀ẹ́ wa ní Maiduguri àdó olóró wọn jù síbẹ̀ ọ̀pọ̀ èèyàn ló kú kò sẹ́ni tó sọ̀rọ̀ nínú àwọn Muslim tó kù kẹ́lẹ́ mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ gangan nìyẹn àfáà kan ni wọ́n dáhùn dúró wọ́n wá mú àwọn Boko Haram wọ́n wá ń sọ pé ṣé kéèyàn gba ẹ̀sìn Islam tipátipá àbí kó gbà wọ́ọ́rọ́ ìwò ló dá ó lóun ò sọ̀rọ̀ ó ní òun bá lóun fẹ́ kírun ó ní wọ́n dẹ̀ fi òun lé a ti ń sọ fẹ́yìn èèyàn pé gbogbo Boko Haram ISIS tẹ́ ń rí Muslim ni wọ́n orí burúkú dẹ̀ ni wọ́n kó wọ́ sí inú ìlú mo kẹ́yìn tèmi. ṣẹ́rí gẹ́ẹ̀nà fi sá ti wọ́n ràn wá gẹ́ẹ̀nà fi sá ti wọ́n ràn wá nítorí tó ṣẹ̀ṣẹ̀ fídíò kan rèmi sì ti wá rí i pé ó kéré gan tó ti ń sọ pé ìtí wọ́n mi ni pé ká mọ oko tá mọ̀ sọ ọmọ kákan mọ̀ pọ̀ ọmọ olóko lẹ́nu tiẹ̀ tó ṣẹ́rú lọ Libya ó dẹ̀ mọ̀lú tó wà kí ló gba tí wọ́n mọ̀ lórí àwọn tó ń tiẹ̀ yìí wọ́n á tiẹ̀ pa ṣe rí àmọ̀ràn kan tèmi kàn máa solution tẹ bá máa ṣe sọ̀rọ̀ gẹ̀ yìí ẹni tó bá máa wọ̀nà ẹ̀ because ṣe rí àwọn pípọ̀ yìí tán jẹ́ kèfèrí wọ́n á mọ fún gẹ̀ yìí ní owó tí ò tó nǹkan láti lọ́ mọ bí àwọn Àràbù léèrè nǹkan tí ò ní túmọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa dá wà láti ilé ìgbọ̀n tó pọ̀ tó bá sì ti ń bi àwọn Àràbù léèrè nǹkan tí ò ní túmọ̀ àwọn òyìn ò ní mọ ìtumọ̀ nǹkan tó ń béèrè á wá mọ tu fún àwọn ará bí kèfèrí pé nǹkan báyìí náà mì nǹkan báyìí náà mì ṣé Yorùbá mi yé yín tí ẹ bá tètè wá solution bóyá kẹ́ lọ rìpọ́ọ̀tù gẹ́yì fáwọn Àràbù kẹ́ ẹ jẹ́ kán mọ̀ pé nǹkan báyìí ló fẹ́ máa fi wọ́n ṣe gẹ́yì máa lọ lu àwọn Àràbù lẹ́nu gbọ́rọ̀ á wá máa sọ fáwọn kèfèrí Nàìjíríà ń bí àwọn wá máa fi yẹn wọ́n fi máa tako Islam gẹ́yì fẹ́ dá wa lásìlẹ̀ ní inú Islam ni ẹ̀yin àfáà ńláńlá ẹ dìde sí ọ̀rẹ́ kó tó ràn tẹ bá wọn dá post ẹ gbogbo wọn dúró ni pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ má fọ́ because àfáà kan bọ́ síta pé lọ́ọ́ delete fídíò yìí káwọn Àràbù yìí tó rí fídíò kan tó túmọ̀ nǹkan tó sọ fáwọn Àràbù gbogbo wọn dúró lórí pé kò gbọdọ̀ delete ẹ wọn náà dúró lórí pé òun ò ní delete ẹ sẹ́rígà yìí ó bẹ́ta ẹ tètè report ẹ fáwọn Àràbù pẹ́ ẹ jú àwọn Àràbù mọ̀ pé ó ń lu wọn lẹ́nu gbọ́rọ̀ láti fi mọ́ ba Islam jẹ́ ni. ṣé ẹ rí àwọn tó ń ṣe ẹ̀sìn Islam yìí ẹ̀yin èèyàn wa kò kí ń ṣe ojú lásán o ọ̀rọ̀ wọn ò kí ń ṣe ojú lásán o wọ́n ti dé ọpọlọ wọn mọ́ inú Kaaba obìnrin tó wà ní ilẹ̀ Àràbù jáde ó ń ṣàlàyé àwọn nǹkan tí ojú ẹ̀ rí ó ń ṣàlàyé ìtumọ̀ àwọn orúkọ tí wọ́n ń sọ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ẹ̀yin kan tún wá jáde ẹ tún wá ń gbógun tì í wípé ẹ máa lọ report ẹ wọ́n gbọ́dọ̀ dá padà wọ́n gbọ́dọ̀ fìyà jẹ lórí wípé ó ń sọ òdodo ìwọ obìnrin kan tún wá jáde wá tún sọ pé àwọn kan ni wọ́n ń fún lówó wípé kó máa ṣe kinní kan àwọn kèfèrí kan ló ń fún lówó kí ló dé tí ẹ̀yin mùsùlùmí kí ló dé tí ẹ ò kí ń ronú ná tẹ́ ẹ bá tiẹ̀ gbọ́ nǹkan ẹ tiẹ̀ kọ́kọ́ lọ ṣe ìwádìí nǹkan tẹ́ni sọ ṣóòótọ́ ni ẹ kàn sáré jáde pé àwọn kan ni wọ́n ń fún un lówó wọn ò fi hàn kan lówó àbírú àwọn èèyàn wo ni àwọn mùsùlùmí yìí ó wá ń jáde òun pé àwọn kan ní kèfèrí àwọn tí ò bá ti bá yín ṣe àṣà Àràbù kèfèrí ni wọ́n tán dẹ̀ ní àṣà tọ̀dọ̀ tí wọ́n nínú ìwé Àràbù tẹ̀ ń tẹ̀lé ìwé yẹn wá sọ pé kẹ́ ẹ máa pa kèfèrí tó túmọ̀ sí wípé irú ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yín sìn tẹ́ ẹ bá ráyè láti máa pa àwọn tí ó sì nínú ẹ̀sìn Àràbù yẹn máa pa wọ́n ẹ̀yin èèyàn wa a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà núgbèkùn obìnrin bíi tiẹ̀ ló jáde ló ń sọ òdodo ìwọ náà tiẹ̀ gbìyànjú lọ sí ilẹ̀ Àràbù yìí kó lọ wo nǹkan tárábìnrin yìí ń sọ ṣé òótọ́ ni àbó ń parọ́ ó kàn wá jáde ó wá ní àwọn kèfèrí kan ló ń fún un lówó kó máa fi ba ìsìláàmù jẹ́ ìsìláàmù tó ti bàjẹ́ àṣírí ìsìláàmù tó ti tú ẹ̀yin èèyàn wa ẹ padà lọ sí ilé yín ìdí nìyí la fi sọ fún yín pé ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi kọ́ ẹ̀yin wa sí àṣà àti ìṣe wa ni wọ́n fún wa ní orúkọ Àràbù orúkọ Lárúbáwá àwọn tó wá lọ sí ilẹ̀ Lárúbáwá wá ń jáde wọ́n wá ń sọ ìtumọ̀ àwọn orúkọ yìí ìwọ kan tó wá ń jáde pé àwọn kan lọ fún lówó pé kó máa parọ́ wá tí ẹ gbìyànjú láti ṣèwádìí ṣòótọ́ lẹ́ni yìí sọ ìgbèkùn tó tó ẹ̀sìn Islam láyé yìí ó sì àwọn mùsùlùmí ti ríra wọn bíi pé àwọn làwọn wà lójú ọ̀nà wọ́n ń wora wọn ní àwòrẹ́rìn àwádẹ́ ń wò wọ́n ní àwòsunkún torí tí wàhálà kìíní yìí bá dé táwọn Àràbù yìí bá dé tó bá bẹ̀rẹ̀ sí payín pẹ̀lú bísímìláì bẹ́ẹ̀ sì máa sọ náà ní pé Allah ò ní ká pààyàn adẹ́ sọ fún yín pé wà nù wé pé wọ́n ní kán payín ẹ̀yin èèyàn wa ẹ jí o ẹ̀sìn Islam òfegè ni o Allah wọ́n kàn gbé wá láti wá fi kó wa lẹ́rú ni ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe ilé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe tí nǹkan kan bá fi lè ṣe arábìnrin yìí ẹ̀yin kan tí a ti mọ orúkọ yín tẹ́ ẹ ti sọ pé kí wọ́n lọ rìpọ́ọ̀tì ẹ̀ kán lọ ṣe kinní kan fún tí nǹkan kan bá fi lè ṣe arábìnrin yìí ní ilẹ̀ Àràbù tó wà
ẹ yẹ ká dákẹ́ ẹ̀yin ẹ gbìyànjú láti ṣe àìdá kan sí i torí a ti sọ tẹ́lẹ̀ náà pé ẹ̀sìn Islam ẹ̀sìn kórìíra ni ẹ kórìíra òótọ́ téèyàn bá bá yín sòótọ́ òótọ́ yẹn ẹ kórìíra ẹ máa bínú sẹ́ni tó ń bá yín sòótọ́ ṣé wọ́n fi ṣe yín ni ṣẹ́yìn lẹ ní ẹ̀sìn Islam ni ṣé bá àwọn Àràbù ló ní ṣé bá àṣà wọn ni ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé yín àṣà àti ìṣe yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mú sọ yìí. Ọ̀rúnmìlà pẹ̀lẹ́ ọmọ ọlọ́jà abẹ́kú ó mẹ́mùtọ́ ó mọ̀dèrè ó màṣàkẹ́ títí lọ dé bòrò tán Ọ̀rúnmìlà ó ní ká fi jà dẹ́gbẹ̀rá bára gbọ́n mi rè kí wọ́n kí mi ná kí èmi jẹ́ iná kí ìwọ ní baba nọ̀kì àná rẹ̀ ìwọ ní baba pápá ńlá ìwọ ní baba irọ́ ìwọ ní baba òjò pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí bá múlẹ̀ Ọ̀rúnmìlà ó ta dúdú ó ra dúdú ó ta funfun ó ra funfun ó tó dòdò ó fò sókè ó ta dábọ̀ jagiri inú alámọ̀ wọn bàjẹ́ tolódò wọn jẹ́fún ibìkan oṣù péré lóbìnrin dùn mọ́ ilé ọkọ tó bá di méjì alìpáńkì ẹkú tó bá di mẹ́ta adájà ìgbóla tó bá di mẹ́rin adọ̀wẹ̀rẹ̀wẹ̀ tó bá di márùn adi ìyálẹ̀ ológun wọ́n ani ìjẹ́fà ilé fún mi tó bá di méje anikẹ́ súwé tètè kẹ́ lọ́pẹ́ ìlàjà àwọn ilé nífà bẹ́ẹ̀ tó bá fọ́ nífà bẹ́ẹ̀ ìlànà wọn bẹ wo bù gbá fàyà gbọ̀rọ̀ bí àwọn ẹ̀sọ́ ìyá títí ìgbà koro obì koro ẹ̀rìn gìgbà ọ̀tàmù rí bọ́lá rí bọ́lá ṣe ìgbà koro ẹ̀gbà lóbi káàmọ̀ rí ṣe òwúrẹ́ ẹ̀gbà ọ̀rìn gìgbà káàmọ̀ rẹ̀ lóbi káàmọ̀ rí ṣe òwúrẹ́ ìgbà koro obì koro ẹ̀gbà lóbi káàmọ̀ rí ṣe òwúrẹ́ ẹ̀gbà ọ̀rìn gìgbà ọmọ rẹ̀. tí kì bá ṣe pé mo ti dá ọwọ́ ọmọ bíbí dúró ni bí mo ṣe ń wo fọ́nrán yìí ó ń ṣe mí bíi pé kí n sì bí ọmọ bíi 2 mẹ́ta sí àmọ́ ìyàwó mi sọ wípé ó tó gẹ́ ẹ jẹ́ ká ka díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n fi ń sọ ọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá àti bí a ṣe ń lo àwọn nǹkan yìí láti fi wúre sí ayé ọmọ náà ká wá wò sí bí àwọn ọmọ ẹrú yìí àti àwọn ẹ̀sìn àjòjì tí wọ́n gbé wá yìí nǹkan tí wọ́n wá bàjẹ́ mọ́ wa lára àwọn nǹkan tí a fi ń sọ ọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá omi oyin iyọ̀ atare obì orógbó epo pupa àádùn ẹja ọtí tàbí ẹmu àwọn nǹkan yìí ẹ jẹ́ kí n kàn ká díẹ̀ nínú bí a ṣe ń lo àwọn nǹkan yìí láti fi wúre sí ayé ọmọ náà bí a ti ń lo àwọn ohun èlò náà omi a máa tuni lára a sì máa tuni lọ́kàn pẹ̀lú láìsí omi a kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan a kò lè gbádùn ayé ẹ̀mí ẹni kò sì lè gùn ọ̀hàhà máa pani láìpẹ́ ọjọ́ nítorí náà ni à ń ṣe ní ìwúre pé omi yóò tu ọmọ tuntun yìí lára nínú ayé rẹ̀ omi yóò so ẹ̀mí ọmọ yìí ró omi kò ní pa á lórí tí ó bá mu yóò tù ú lára tí ó bá fi wẹ̀ kò sì ní pa ní òtútù ọ̀nà 6 ni omi ń gbà jáde lára ènìyàn ni a ó bu omi náà sí díẹ̀díẹ̀ pẹ̀lú ìwúre baálé yóò tọ́ omi náà sí ọmọ tuntun náà lẹ́nu kí gbogbo àwọn tó wà níbẹ̀ tó máa mú díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ baálé àti ìyá ọmọ tuntun náà oyin a ó tọ́ oyin díẹ̀ sí ọmọ náà lẹ́nu baálé yóò wúre fún ọmọ náà wípé dídùn ni à ń bá ilé olóyin ayé ìwọ ọmọ yìí yóò ládùn adùn ni yóò kẹ́yìn iṣẹ́ ọwọ́ rẹ ojú rẹ yóò rí ire ọwọ́ rẹ yóò gba ire mú iṣẹ́ ọwọ́ rẹ yóò tọ́ ọ jẹ yóò sì dára fún ọ ní gbogbo ọjọ́ ayé rẹ bí àwọn oyin ṣe pọ̀ bẹ́ẹ̀ ni ọmọ inú rẹ yóò pọ̀ pẹ̀lú olúwa yóò fi oyin sí ayé rẹ gbogbo ènìyàn yóò sì máa wí pé àṣẹ lẹ́yìn tí baálé bá ti ṣe ìwúre yìí tán a ó tún máa lá díẹ̀díẹ̀ nínú oyin tí ó ti fún ìyá ọmọ náà lẹ́yìn tí ìyá bá ti lá díẹ̀ gbogbo ènìyàn tí ó bá wọn pé yóò máa lá oyin náà wọn yóò sì máa wí pé ayé tèmi náà yóò ládùn díẹ̀ nìyẹn ẹ wá wo bí a ṣe ń sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá bá a ṣe ń wúre sí ayé ọmọ náà ẹ wá wo nǹkan tí àwọn ẹrú lárúbáwá ìgbédé wọn wá gbọmọ dání wọn á fa irun ọmọ
wọ́n máa ka ìkàkùkà ìtànjàpá àti yánníbo èpè irọ́ wọ́n á máa kà lé ọmọ náà lórí. ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. wọ́n gbé ẹ̀sìn Islam yìí wọ́n gbé wá kí wọ́n fi da ojú àṣà àti ìṣe wa bólẹ̀ kí wọ́n yí àyànmọ́ wa padà kí wọ́n ba ilẹ̀ wa jẹ́ kán lè bá gba agbára lọ́wọ́ wa kán lè bá gba ilẹ̀ wa. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. mo sọ yìí mo dúró ó dìgbà. jẹ́ kí gbogbo wa náà ká ṣàwárí ara wa àwọn tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ ká máa jẹ́ okọ̀ àbínibí wa okọ̀ ìdílé wa ká má sọ̀rọ̀ àdì Abudu Rahman Abudu Rasidi tí wọn ò ní dẹ́lòmíì mọ̀ bóyá lè lárúbáwá ló ti wá. àwa tá a pera wa ní Yorùbá ẹ jẹ́ á máa jẹ́ okọ̀ àbínibí wa èwo ni James Abraham èwo ni Wòsílà. orúkọ tí à ń jẹ́ yìí tẹ́ bá wo ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò ní ìtumọ̀. wọ́n ní Wòsílà wọ́n ní àga ni wọ́n ní símbì wọ́n ní pátákò ni pátákò ẹsẹ̀ ẹsẹ̀